bàbá mi ti fẹ́ mú ọjọ́ ìgbéyàwó mi kí wọ́n tó dù lọ́rùn sínú oko. àṣì ẹni ẹnẹ́ni ni yóò gbàṣe rẹ̀ ṣe. ọmọ olóògbé tí wọ́n pa ní Kwara ló sọ bẹ́ẹ̀. ọ̀pọ̀ ẹ̀dá ló máa ń gbàdúrà pé ká má tẹ́nítì kà lọ́dọ̀. ohun tí a jẹ là ń wá, ká má pàdé ohun tí yóò jẹ wá o. àmì lẹ́yìn kò rí bẹ́ẹ̀ fún ọkùnrin àgbẹ̀ kan Garuba Asisi tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí Kébé, ẹni tí àwọn agbébọn kápá sínú oko rẹ̀ táwọn ẹbí rẹ̀ sì bá òkú rẹ̀ nínú oko nípínlẹ̀ Kwara. ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2026 ní ìṣẹ̀lẹ̀ náà wáyé nílùú Ìlọrin tí í ṣe olú ìpínlẹ̀ Kwara. ìṣẹ̀lẹ̀ náà sì lọ ta ikọ̀ ìròyìn wa nídìí láti lọ bá ẹbí olóògbé náà sọ̀rọ̀ láti mọ irú ẹni tó jẹ́ àti bí ìṣẹ̀lẹ̀ náà àti bó ṣe wáyé o. nígbà tó wá ń bá iléeṣẹ́ ìròyìn wa sọ̀rọ̀, aya olóògbé Fatima Abdulazeez ṣàlàyé pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, ọkọ òun kọ́kọ́ jáde nílé lọ sí mọ́sálásí láti kírun. lẹ́yìn tí wọ́n darí mọ́sálásí dé, ọkọ mi ní òun fẹ́ lọ dá ẹ̀kọ́ mu, ó sì mú díẹ̀ lára ẹ̀kọ́ náà pé òun yóò mú ìyókù tí òun bá dé o. wọ́n ní àwọn jáde lọ láti kó èso kòkó lọ sínú oko fún gbígbìn, tí òun yóò sì tún ya ọ̀dọ̀ ẹnìkan láti kí i ní òkè onígbín. wọ́n ní àwọn yóò sì tètè padà torí àwọn dágo méjì fún ìpàdé pẹ̀lú àwọn jàmá àwọn. mo ti retí wọn títí di aago 12. mò ń wò pé wọn kì í pẹ́ tó báyìí nínú oko. nígbà tó di aago 2, mo sọ fún àbúrò wọn kan wípé dáàdì wa kò mà tí ì dé o. èyí ló mú kí àbúrò wọn náà gbé ọ̀kadà lọ inú oko wọn. ó sì rí ọ̀kadà wọn àti àpótí tí wọ́n fi kó kòkó lọ sínú oko àti àwọn nǹkan míì tí wọ́n kó dání tí wọn kò sì rí wọn rárá nínú oko. aya olóògbé Fatima tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn pe àwọn ọlọ́dẹ àdúgbò tí wọ́n sì lọ sí inú oko náà láti wá wọn. àmọ́ ìgbà táwọn ọlọ́dẹ náà dé inú oko, wọ́n bá wọn níbi tí wọ́n ti ju òkú wọn sí, tí wọ́n sì so wọ́n lọ́wọ́ méjèèjì sẹ́yìn. kòkó tí wọ́n fẹ́ lọ gbìn sínú oko òun ni wọ́n rí tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀kadà. èyí ṣàfihàn pé bí wọ́n ṣe dénú oko ọ̀hún ní ìṣẹ̀lẹ̀ láabi náà wáyé o. nínú ọ̀rọ̀ tiẹ̀, ọmọ olóògbé Rofia Abdulazeez ní gbogbo èrò àwọn ni pé àwọn ajínigbé ti jí bàbá òun gbé. ó ní ìyàwó olóògbé náà sọ fún àwọn pé wọ́n ti rí ọ̀kadà bàbá òun nínú oko tí wọn kò sì rí bàbá òun gangan. ní kété la pè àwọn àfáà láti bá wa jòkó sí àdúrà pé àwọn ajínigbé ti jí bàbá wa gbé torí wọn kò rí nínú oko, ọ̀kadà wọn nìkan ni wọ́n bá nínú oko. mo pe ìyá mi, ó ní òun ṣẹ̀ṣẹ̀ dé ìlú Ìsánlú Ìsínì tí òun kò sì rí bàbá mi. Rofia ọmọ olóògbé wa bú sẹ́kún pé àwọn apààyàn ni wọ́n dùbú bàbá òun lọ́rùn tí wọ́n sì pa sínú oko. èmi àti bàbá mi ti ní àjọsọpọ̀ nípa bí a ṣe mú ọjọ́ ìgbéyàwó mi, tàbá sì ti mú ọjọ́ náà a máa ṣe ìnáwó rẹ̀. òun ló wá di ẹni tí mi ò kò rí mọ́ báyìí. àṣé bàbá mi kò ní dúró ṣe bàbá fún mi lọ́jọ́ ìgbéyàwó mi. ẹni ẹlẹ́ni ni yóò gba ìṣe bàbá mi ṣe lọ́jọ́ ẹ̀yẹ mi. gbogbo iṣẹ́ tí bàbá mi ṣe wọn kò jẹ́ kó dúró jẹ́ kí wọ́n tó pa á. ẹni ẹlẹ́ni ló fẹ́ máa jẹsẹ̀ bàbá mi báyìí o. màmá Rofia tí ṣe Tawakalitu Abdulazeez náà bá iléeṣẹ́ ìròyìn sọ̀rọ̀ tó sì rọ ìjọba láti bá wọn dá sí ìṣẹ̀lẹ̀ náà. mo fẹ́ kí ìjọba fi ojú aṣebi hàn. mo fẹ́ kí ìjọba ṣàánú mi kí wọ́n má ṣe jẹ́ kí ikú ọkọ mi yìí ó lọ lásán. kí wọ́n bá mi mú ẹni tí ọba wà nídìí iṣẹ́ láabi yìí o, kí wọ́n tú àṣírí aṣebi. mo fẹ́ kí wọ́n wádìí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe wáyé torí ẹ̀rù èèyàn méjì ó ti di tẹnìkan báyìí o, kò sí olùrànlọ́wọ́ kankan. ọkọ mi náà ló ń ṣàánú wa, àwọn ló ń gbé jíjẹ mímu lórí wa. mo fẹ́ kí ìjọba wádìí òtítọ́ ọ̀rọ̀ tó wà nídìí ikú rẹ̀. obìnrin opó kan tóun náà tún jẹ́ àbúrò olóògbé, òun náà bá iléeṣẹ́ ìròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí. ó ní ọmọ 6 ni òun bí fún ọkọ òun kó tó di pé ọkọ náà jáde láyé. àmọ́ Asisi Garuba tí wọ́n pa yìí lọ́dọ̀ àwọn ọmọ 6 pọ̀ mọ́ ọmọ tiẹ̀ náà tọ́ láti máa tọ́jú wọn. mo fẹ́ kí ìjọba ràn wá lọ́wọ́ láti ṣe àwárí ikú tó pa olóògbé náà torí wọn kò ṣẹ̀ṣẹ̀ máa lọ sínú oko yìí. ibẹ̀ náà ni wọ́n ti ń wá jíjẹ àti mímu fún wa o. ibẹ̀ náà ni wọ́n ti ń sanwó iléèwé àwọn ọmọ tèmi tí mo jẹ́ àbúrò wọn àti àwọn ọmọ tiwọn náà. bẹ́ẹ̀ òun náà ni wọ́n ń gbọ́ jíjẹ mímu láti bẹ̀ o. mo fẹ́ kí ìjọba ràn wá lọ́wọ́ láti ṣe ìdájọ́ òdodo lórí ikú tó pa ẹ̀gbọ́n mi o.
iléeṣẹ́ ìròyìn ó tọ́ka sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara láti mọ ibi tí iṣẹ́ dé dúró nípa ìṣẹ̀lẹ̀ yìí. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó ní ìwádìí sì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà táwọn sì ti ṣetán láti fi mú èèyàn tí ajé ìwà ìpànìyàn náà bá sí mọ́ lórí kàtà òfin. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.